ọba ló ń sọjọ́ ìbí. Happy birthday to you, Prince James. Adeniyi ọmọ Adebisi ló ní kí n sọ wípé ẹ ṣé ayé ọpẹ́ yọ. Ọlọ́run ọba wa dúpẹ́. Ẹ ṣé ayé ọpẹ́ yọ. Ayé ọpẹ́ yọ. Ẹ ṣé ayé ọpẹ́ yọ. Ẹ ṣé o. Ẹ ṣé o ayé ọpẹ́ padà yọ. Wọ́n ní kò tọ́ sí re. Wọ́n sọ wípé ò tọ́ sí re. Bàbá ní ẹ dáre fún. Ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé. Ẹ dá ire fún. Ẹ lọ máa dá ire fún. Fún ọmọ Adébísí. Ayé ọpẹ́ yọ. Ó yọ ó yọ. Ilé ayé tilẹ̀ lé koko. Bó tilẹ̀ lé koko. Ayé ọpẹ́ yọ. Ó yọ ó. Pẹ̀lú ohun gbogbo tó ti là kọjá láyé. Adé ọmọdé. Ó padà já sí re. Ó padà já sí re. Ó padà já sáyọ̀ o. Mr. James. Àánú ló mú ẹ lọ́wọ́ dání. Àánú ni. Débi ṣe rere ẹ. Àpáta dé, àpáta pàrẹwì dé olóhùn arére. Akéwì ìgbàlódé ajíbọn dídùn. Ó yẹ jẹ́ kájọ́ káyọ̀. Ènìyàn kan bẹ tí mo fẹ́ ròyìn rẹ̀ fáráyé. Olóríire tí mo rí tí mo fẹ́ kí gbogbo ayé rí o. Afúnimáwo bẹ̀ ajítọ̀wọ́ àlejò bọnu ẹ̀dá dáadáa ni aláìsìkí ènìyàn. Adé ọmọdé, Adeniyi ọmọ Adébísí, ọmọ Òkè Ìmẹ̀sì Èkìtì, ọmọ Ọbànlá, Mr. James, ọmọ kúkúkẹ kúkúkẹ kúkúkẹkẹkẹ kúkúkẹ, ọmọ ọlọ́ba àgbèdù, ọmọ ọlọ́ba àbàlà, ọmọ ayín kínníkínní bọ̀ máa wù lẹ́nu, ọmọ kèrègbè já kèrègbè sókù ẹmúdẹ́ rẹ lọ́ba. Adeniyi, òní lọ́jọ́ ìbí rẹ̀, happy birthday to you. Bàbá Yọ̀mídé, bàbá Michael, bàbá David, Popsi Esther, Dájú Olúwatóyìn ìwọ ni mò ń kó bẹ̀rẹ̀ fún. Bàbá Báràká, ọkùnrin fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí gbogbo dúníyàn ń wí. Ọkùnrin wá, ọkùnrin wò, ọ̀wàwà wọ́wọ́. Àgùntàn sọ ọ́ lò, ó dọ́gba délẹ̀, ó nàró wámúwámú. Yóò bàyá ẹni tí ò bá fẹ́ràn rẹ̀. Kò ṣe pa kò ṣe náà lóògùn bọ́rọ́bọ́rọ́ ló ń yọ. Ọmọ gbọ́dọ̀rọ̀gùn ológun àjọbọ. Ọmọ ogun ká mi mọ́kọ mo sẹ́rí ogun. Ọmọ ogun ká mi mọ́jú ọ̀nà mo fakada ọ̀tẹ̀ bọ́lẹ̀. Ọlọ́lá lọkọ Constance lọkọ Kíkẹ́ lọ́mọ. Ọlọ́jọ́ ìbí. Olólùfẹ́ rẹ̀ aya rẹ̀ ló ní kí n wá máa dá keke lúke, òun ló ní kí n wá máa kí ọ. Pẹ̀lú gbogbo Adébísí family. Látòrí Constance Kíkẹ́ lọ́mọ aya Adébísí olólùfẹ́ rẹ̀ ìyá àwọn ọmọ rẹ̀ tó fi dórí àwọn àbúrò rẹ̀ Yẹ́misí Adébísí Adékúnlé Adébísí Joshua Òpó Ọ̀ṣun gbogbo wọn pátá ni wọ́n kí ọ. Bàbá àtìyá rẹ̀ gan wọn ò gbẹ́yìn Mr. Ọlákúnlé Òpó Ọ̀ṣun pẹ̀lú Mrs. Kẹ́hìndé Òpó Ọ̀ṣun. Ìwọ lọmọ èjìrẹ́ aráàsókun ìwọ lọmọ ẹdúnjọbí ẹdún tí ń ṣeré orí igi. Ọmọ Ṣẹ́bú ọlá ni ọ́, ọmọ ọ̀rọ̀ lọ́ba, ọmọ ọ̀rọ̀ rọ̀ mí, ọmọ owó ilé tí ò já bèrè toko, ọmọ owó jẹ́ ìgbélé sinmi, ọmọ bó rẹ́pọ̀ lọ́ba, ìgbì ni wọ́n fi ń sún ni, ọmọ bó lọ́pọ̀ oògùn, tó o bá ti lékè kò ní í jẹ́, inú rẹ̀ jẹ́, ó jẹ́jẹ́ ìwé lọ, ìwọ lọ́pọ̀ oògùn arúmọ gàlì, gúdúgúdú kan gúdúgúdú gúdúgúdú kan gúdúgúdú, Mr. Adeniyi James. Ẹni ọlọ́run ọba mi òkè fẹ́ dénú. Olódùmarè ọba mi fohùn gbogbo kẹ́ ẹ. Olówó lọ́lá. Ẹ̀dá ńlá tó pàtẹ jẹ̀dí bí ẹni pàtẹ ìlẹ̀kẹ̀. Aláṣẹ dájú jẹ̀dí. Olùdarí Peace Care Foundation Old Age Care tó wà ní London. You are also the CEO of the top cleaning services home and abroad. Ọlọ́jọ́ ìbí. Ìwọ lẹni tí wọn ò lè dámú tí wọ́n rán alájà ń gbilà sí. Tó o tún bẹ́rẹ̀ alájàngbìlà lọ ọkùnrin gbọ́n bí etí di adékílékún ọ̀kọ́dẹ̀dẹ̀ tẹrùtẹrù onígbàgbọ́ òdodo Olódùmarè á máa fi àṣẹ sí àdúrà rẹ. Ọmọ Ọbànlá ni ó nílùú Òkè Ìmẹ̀sì Èkìtì, ìlú àwọn akọni, ìlú Fábùnmi Ọ̀rárá ládàá kúrú tìbọntìbọn. Ìwọ lọmọ ọlọ́jọ́ òkè, ọmọ òkè àgbọ̀nà, ọmọ ọlọ́jọ́ òkè ní ìdí ògùn àgbọ̀nà àtìrí ogun àtìrí ìjà, ọmọ afagànjà. Ìwọ
ìwọ lọ máa fàgànjà bí èṣù ọ̀dàrà ọmọ arógun yọ ọmọ ìlú ọ̀làdùn wọ̀ gẹ́gẹ́ lásán ọmọ níyà èkuru lóko abọ̀lẹ̀lẹ̀ níyà ebè ọmọ ọ̀lẹ̀lẹ̀ kan tí ń bẹ níyà ebè èmi ló wá dénú ewé mọ̀jọ́ ọkọ mọ̀jọ́ ọ̀yá ńlá ọmọ ọ̀yá ńlá tí ń ṣekú pẹ̀mú tó rántí pẹ̀kúpẹ̀kú ọba ló mú kọ́ba wù mí gọ́gọ́gọ́ ọbẹ̀ ló mú bẹ́ẹ̀ sùn mí lọ ẹyẹlé ilé kò sùn ó koríwo òdìdẹ kò sùn ó kàyà ẹyẹlé ọ̀bànjà ṣèbọn ló kó sun ẹsẹ̀ tó dá tapá sí a ó ṣe mọ̀ pé yẹlé ṣoge àbẹ́yẹlé òṣoge a ó ṣe mọ̀ pé yẹlé ṣoge lóòdó mùkán a ó ṣe mọ̀ pé yẹlé ṣoge lóòdó sangidi mo bẹ́ẹ̀gùn jẹba mo fòrò sàkálẹ̀ lóró lọ́ba alájà ìbí mo lè kọrin ewì yìí dọ̀la mo lè kì ó dọ̀la jẹ́ kí n yẹn lọ́nà bẹ̀rù kí n dáre àṣeyí ṣàmọ́dún o àṣàmọ́dún ṣẹ̀mí láṣẹ lọ́wọ́ Elédùmarè ọba mi àjọkẹ́ ayé ọba mi àṣàkẹ́ ọ̀run. Happy birthday to you ọlọ́jọ́ ìbí tá a bá jẹ̀kọ́ dandan ní ká dáríjẹwé lọ́dún tuntun tó wọ̀ yìí gbogbo ẹni tó máa ṣẹ̀ tí wọn ò ní foríjìyàn ò ní pàdé wọn ajínigbé ayé yìí ò ní jẹ́ ọjọ́ táyà tọmọ wàá máa lọre wàá máa bọ́re àyúnlò àyúnbọ̀ lọ́wọ́ yẹnu wàá máa rí tajé ṣe rírí ṣe rẹ ò ní dáwọ́ dúró wàá kéré òkè òkun délé Olódùmarè ọba tí ò lójijì yóò wá lójijì rẹ yóò ṣe ọ́ lóore òjijì tí ó sì ní dàmí rẹ lójijì Olódùmarè ọba tí ò pé méjì yóò wọlá nǹkan méjì tó dá tí ó sì ní di mẹ́ta gbogbo tó bá dùn ọ́ nú wọn ò ní dàrí banújẹ́ fún ọ láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba ò ní sunkún lórí ọmọ ò ní sunkún lórí aya iléeṣẹ́ rẹ ò ní jóná wẹ́rẹ́ amárẹ̀yẹ kẹlòmíràn kó bá jẹ́ ọlọ́jọ́ ìbí ìwọ fúnra lára rẹ ò ní jìyà ìyà ò ní jẹ ọ́ ò ní mọ̀ṣì òṣì ò ní mọ̀ ọ́ láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba ẹni títí ẹ ti jóná kò ní kóná mọ́ tiẹ̀ happy birthday to you sir and we all wish you long life and prosperity àpáta Apataewi lèmi jẹ́ tẹ́ ẹ bá lẹ́ni tó fẹ́ kàn sí mi ẹni kí wọ́n pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 08169602775 mo gbéra pa ó dibi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀ Adéníyì ọmọ Adébísí ló ní kí n sọ wípé ayé ọpẹ́ yọ ó yọ bílé ayé tilẹ̀ lé kókó bó tilẹ̀ lé kókó ayé ọpẹ́ yọ ó yọ pẹ̀lú ohun gbogbo tó ti là kọjá láyé adé ọmọdé ó padà já síre ó padà já síre ó padà já sáyọ̀ o Mr. James àánú ló mú ẹ lọ́wọ́ dání àánú ní débi ṣe rere ẹ wọ́n ní kò tọ́ sí re wọ́n sọ wípé ò tọ́ sí re bàbá ní ẹ dáre fún ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ẹ dá ire fún ẹ lọ máa dá ire fún ọmọ Adébísí ẹ ṣe ayé ọpẹ́ yọ Ọlọ́run ọba wa dúpẹ́ ẹ ṣe ayé ọpẹ́ yọ ayé ọpẹ́ yọ ẹ ṣe ayé ọpẹ́ yọ ẹ ṣe o ẹ ṣe o.